A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ kẹfà nínú oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ kẹtẹpẹ tó ń bẹ nínú ìròyìn fún tòní, ẹ jẹ́ ká sí omi, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá tòun ti aṣòótọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti bẹnu àtẹ́lu àtúnṣe tòun ti àtúntò ètò ìṣèjọba Bọ́lá Tinubu, tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó mú ìnira bá ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà, èyí tó ti dá mílíọ̀nù àwọn ọmọ Nàìjíríà sínú ìṣẹ́hun òṣìyà èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra lásìkò tá a wà yìí. Àwọn ìgbìmọ̀ ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sọ ọ̀rọ̀ náà nílùú Àbújá ni wọ́n tún bẹnu àtẹ́lu bí àwọn tó wà ní ìṣàkóso ìpàdé ńlá kan èyí tó yẹ kó wáyé nínú ẹgbẹ́ òṣèlú náà, èyí tí wọ́n ti sún lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àìfínípéní àìfihànpèyàn èyí tó mú ará oko sánbàǹtẹ́ wọ̀lú. Wọ́n ní báyìí olójú ò ní lajú sílẹ̀ kí tàlùpọ̀ ó kò wọ́. Àwọn ìgbìmọ̀ BOT nínú ẹgbẹ́ òṣèlú PDP wá tẹ̀síwájú. Wọ́n ní lótìtọ́ àti lódodo ni àyàngbẹ ajádùn jẹ o, kódà wọ́n ní ó dùn mu gàrí, ṣùgbọ́n kí ajá àwọn tó gbẹ nǹkan kan láàmàgùn sí ẹnu o. Wọ́n ní lórí àtúntò èyí tí ààrẹ Bọ́lá Tinubu ṣe tó ń ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ yìí ni ò ní ipa kankan eléyìí tó ń kó lára orílẹ̀-èdè Nàìjíríà, bí kò ṣe wípé ó túbọ̀ ń ti Nàìjíríà sínú ọ̀gbun ìṣọ́hun ìyà ni, èyí tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ baálé ilé di ẹni yẹpẹrẹ, tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé di ènìyàn àbùkù ládùúgbò, èyí tó jẹ́ pé àtijẹ àtimu ó nira fún ẹni tó ń ṣiṣẹ́ kárakára ní àṣekára lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ o. Nípa ìdí èyí, wọ́n rọ ààrẹ Tinubu láti dákúndábọ̀ kó wá wọ̀rọ̀ kò fi ṣàdá kó wu ọ̀nà tí ó gbà láti mú ìdẹ̀rùn bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé bíwájú ò bá ṣe lọ, wọ́n ní ẹ̀yìn á ṣe padà sí o. Ṣùgbọ́n o, wọ́n wá ní pẹ̀lú báwọn ti ń wo ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí, àwọn ò tún ní lọ́kàn bóyá Tinubu gan ni mẹ̀sáyà eléyìí tọ́lọ́run yóò lò láti lè yọ Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn. Wọ́n fi ìpàdé gbogbo sínú ètò ìbò gbogbogbò ọdún 2027, níbi tí wọ́n ti ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò já ìjọba gbà kúrò lọ́wọ́ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC. Ó kéré tán àwọn ìpínlẹ̀ tó lọ bí 29 àwọn ni wọ́n ti jẹ́ wípé wọ́n pín owó kan eléyìí tó ń lọ bí tírílíọ̀nù 2 náírà láàrin oṣù mẹ́sàn-án, èyí tí ṣe ìdá mẹ́ta nínú mẹ́rin ọdún 2024 èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí aṣojú kọ̀ròyìn ilé iṣẹ́ wa èyí tó jókòó pẹ̀lú àwọn tí wọ́n ṣe àlàkalẹ̀ bí owó ti ń wọlé jáde sí àpò ìjọba ìpínlẹ̀ àti jáde kúrò nínú àpò wọn tó ń ti owó ẹ̀yá èyí tí wọ́n gbà lóòrèkóòrè fún ṣíṣe ìṣàkóso ìpínlẹ̀ wọn, ni wọ́n gbé kalẹ̀ wípé àwọn ìpínlẹ̀ bíi 29 àwọn ni wọ́n ti jẹ gbèsè pẹ̀lú àwọn òbítíbitì owó èyí tí ìjọba àpapọ̀ tó ń tari sí wọn o. Owó ọ̀hún tọ́ ni láàrin oṣù mẹ́sàn-án àwọn ìpínlẹ̀ 29 yìí náà ló ń lọ bí tírílíọ̀nù 2 náírà ó lé o. Wọ́n ní láàrin àwọn ìpínlẹ̀ yìí náà ni wọ́n yá owó kan eléyìí tó lé ní bílíọ̀nù lọ́nà 600 náírà, èyí tó sì jẹ́ wípé owó èyí tó wọlé sí àpò wọn òun ló jẹ́ ipò lé díẹ̀ ní bílíọ̀nù lọ́nà 500 náírà, èyí tí wọ́n sì ní wọ́n ti yá owó kún owó. Bákan náà ni wọ́n fi díẹ̀ síta ní orúkọ àwọn ìpínlẹ̀ 7 èyí tó jẹ́ pé àwọn tí wọ́n yàn kàǹkàn, tó sì jẹ́ wípé ayọ̀ ọkàn ni wọ́n ní wọ́n ṣe kọjá ààyè tiwọn. Lára àwọn ìpínlẹ̀ 7 ọ̀hún èyí tí wọ́n ya kúrò nínú 46 ìpínlẹ̀ tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró ní ìpínlẹ̀ Borno, Gombe, Kaduna, Kano, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní àwọn 7 wọ̀nyí ni wọn ò sí nínú àwọn bíi 29, ṣùgbọ́n o lára àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n yá owó jù nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí
ńbẹ̀ ńlá ti rí ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Rivers. Wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n yá owó jù fún àwọn ohun èlò bíi owó àtúnṣe àwọn ọkọ̀, owó tí wọn yóò fi máa ra ẹ̀rọ alágbèéká ìpè sórí aago wọn tá a mọ̀ sí airtime. Bákan náà owó oúnjẹ, owó mímu, owó ìrìn àjò, owó ìgbafẹ́, owó ìjókòó àti àwọn bíi owó iná, owó tí wọ́n fi máa ra àkókò ìpè sórí ẹ̀rọ eléyìí tí wọ́n ń wò nínú ilé àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ní owó náà ti ń lọ bíi tírílíọ̀nù 2 náírà ó lé báyìí gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀. Wọ́n ní iṣẹ́ tí ń lọ ní abala ìkejì níléeṣẹ́ ìfọ epo tìlú Port Harcourt lélẹ́yìí tí wọ́n sì ní láìpẹ́ láìjìnà abala ìkejì ní ẹ̀ka tí ó máa fọ epo jáde níléeṣẹ́ ìfọ epo Port Harcourt òun náà yóò tó bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tó taari ọ̀rọ̀ náà léde. Ó ní òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé láìpẹ́ láìjìnà abala ìkejì ní ẹ̀ka iléeṣẹ́ ìfọ epo Port Harcourt ọ̀hún iṣẹ́ yóò bẹ̀rẹ̀ tí òun náà yóò sì máa gbé epo eléyìí tí ó máa lọ bí jálá tó lé ní 1000 báyìí lójoojúmọ́ tí ó máa tú jáde tóní tìkẹ́tìkẹ́ gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà ti sọ. Ó ní ìròyìn kan tó jáde láìpẹ́ yìí wípé irọ́ gbu ni wọ́n ń pa lórí iléeṣẹ́ ìfọ epo ọ̀hún wípé kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, lótìtọ́ àti lódodo ní abala kan ní ẹ̀ka iléeṣẹ́ ìfọ epo náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ eléyìí tí iṣẹ́ rẹ̀ sì ti lọ bí ìdá 70 nínú 100. Ó ní èkejì yìí tí wọ́n tún ṣe lọ́wọ́ náà tí wọ́n bá ti parí àtúnṣe lórí rẹ̀ òun náà yóò bẹ̀rẹ̀ epo ní fífọ̀ jáde èyí tí ó sì jẹ́ kí epo bẹtiróòlù kó wà ní ọ̀pọ̀ yanturu fún lílò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà tó ti taari ọ̀rọ̀ náà léde. Àwọn ènìyàn ni wọ́n ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lórí bí wọ́n ṣe fi ọwọ́ lẹ́rán wò ṣe ìṣẹ̀lẹ̀ jàǹbá kan eléyìí tó ṣe ní kàyéfì tó ṣẹlẹ̀ ní agbègbè Lẹ́kì Àjà ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ èyí tí a lò tán yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí ni wọ́n ní àwọn ọmọbìnrin 6 kan ni wọ́n pè síbi àpèjẹ patí kan nínú agboolé náà eléyìí tó sì jẹ́ wípé àlọ àwọn ọmọ náà ni wọ́n rí wọn ò rí àbọ̀ àwọn ọmọbìnrin ọ̀hún èyí tí wọ́n ń lọ bíi 6 gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde nínú fọ́nrán belenja kan èyí tí wọ́n ní ọ̀kan nínú àwọn tí orí kó yọ nínú àwọn ọmọbìnrin 6 ọ̀hún ó sọ̀rọ̀ ṣe lálàyé wípé lótìtọ́ àti lódodo làwọn pàdé àwọn ọ̀rẹ́kùnrin yìí lórí ayélujára tí àwọn sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èyí tó jẹ́ wípé nínú ọ̀rọ̀ ọ̀hún ibi wọ́n fi tì sí wípé àwọn fẹ́ ṣe patí kékeré kan nínú ilé àwọn sì ń fẹ́ àwọn ọmọbìnrin tó pọ̀ díẹ̀ èyí tí àpapọ̀ wọn lọ bíi 7 tí wọ́n ní 7 lòtítọ́ àwọn tó kúrò nínú ilé. Wọ́n ní àmọ́ ọ̀kan nínú àwọn ọmọbìnrin 7 ọ̀hún èyí tó rí kó yọ òun ló gbàgbé irun orí rẹ̀ sílé tó sì sọ fún àwọn tó kù rẹ̀ wípé kí wọ́n fóun ní ìṣẹ́jú péréte láti dúró de òun ṣùgbọ́n tó jẹ́ pé wọn ò dúró de ọmọbìnrin náà àwọn ti gbéra láti máa lọ síbi ayẹyẹ patí agboolé èyí tí wọ́n pè wọ́n sí o. Wọ́n ní ìgbà tí ọmọdébìnrin ẹnìkeje yìí tí ó fi padà lọlé lọ mú irun orí rẹ̀ tí wọ́n pè ní wíìgì tí ó fi padà, wọ́n ní nígbà tí ó fi dé ibi wọ́n pè wọ́n sí kò bá ẹnikẹ́ni nínú ilé ọ̀hún àti àwọn èèyàn tó pè wọ́n àti àwọn ọ̀rẹ́ rẹ̀ 6 yòókù gbogbo wọn pátá ni wọ́n pòórá bí ìṣó tí wọ́n sì ti ń wá wọn dé àsìkò yìí. Wọ̀nyí ni àwọn ẹ̀sùn tí wọ́n fi kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sì dá èsì ọ̀rọ̀ padà wípé lótìtọ́ àti lódodo àwọn ò gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè Lẹ́kì ọ̀hún ni wọ́n ti sọ pé wọ́n béèrè tí wọ́n sì ní kò sí ẹnikẹ́ni tó wá fi ẹ̀sùn ọ̀hún sun iléeṣẹ́ ọlọ́pàá láti gbé ìgbésẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sì ní ọ̀rọ̀ tí wọ́n bá pe ni sí wọ́n ìdásí o. Ó ní tó bá jẹ́ pé wọ́n rí ènìyàn kan láti ṣàlàyé bí ọ̀rọ̀ ń ṣe lọ, wọ́n ní ìròyìn èyí tí wọ́n bá fún wọn làwọn yóò fi rìnrìn àjò làwọn yóò fi mọ ibi tí ọ̀rọ̀ ń lọ èyí tó sì jẹ́ wípé ojúṣe àwọn ni láti dóòlà àwọn ọmọ ọ̀hún. Wọ́n ní ṣùgbọ́n títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ o, iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jù èyí tó ń bẹ ní Ẹlẹ́mọ̀rọ̀ tó ń ṣe ìṣàkóso Lẹ́kì Àjà lọ́hùn-ún, wọ́n ní àwọn ò tí ì gba ìròyìn kankan
lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò èdè Yorùbá àgbà ọ̀jẹ̀ ọkùnrin ni Yẹmí Ṣọ́ládé. Ohun mà ló jẹ́ wípé ó ti ju ọ̀rọ̀ kàyéfì ńlá kan síta lórí ìṣẹ̀lẹ̀ belenja kan èyí tó yanilẹ́nu tó ṣẹlẹ̀ sí o. Yẹmí Ṣọ́ládé tó sọ ọ̀rọ̀ náà èyí tó ní àwọn ènìyàn kan ni wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ dá òun lọ́lá látàrí ipa ribiribi tí òun ti ń kó fún ìdàgbàsókè sinimá àti àṣà ìṣe ní ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì ń béèrè owó lọ́wọ́ òun. Owó ọ̀hún tí wọ́n ní ó dúró gẹ́gẹ́ bí owó àmì ẹ̀yẹ èyí tí wọ́n fẹ́ fún òun, tí Yẹmí Ṣọ́ládé ní òun béèrè lọ́wọ́ wọn wípé ṣé owó ni wọ́n fi ń fúnni ní àmì ẹ̀yẹ tàbí ìṣe àti àwọn akitiyan ni wọ́n ń wò láti fúnni ní àmì ẹ̀yẹ o. Gẹ́gẹ́ bí Yẹmí Ṣọ́ládé ti fi ọ̀rọ̀ léde eléyìí tó fi sórí ìkànnì ayélujára rẹ̀, ó ní ó jẹ́ ìyàlẹ́nu fún òun wípé orílẹ̀-èdè Nàìjíríà òtítọ́ ti sọnù. Bí ti hùn kó kéré mọ́ tó, kò sí òtítọ́ àti ìfẹ́ láti inú ọkàn wá sí ara wa o, bí kò ṣe wípé ìfẹ́ ojú àti ìfẹ́ owó nìkan lókù tí oníkálukú ń bára lò lásìkò tá a wà yìí. Yẹmí Ṣọ́ládé ni látàrí pé òun kọ̀ jálẹ̀ láti fún àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ àmì ayẹyẹ ọ̀hún láti fún wọn lówó, ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí òun wípé nípa ìdí èyí àwọn dúpẹ́ o lọ́wọ́ òun wípé wọ́n ti fún àwọn láyè láti bá òun sọ̀rọ̀. Wọ́n ní nípa ìdí èyí àwọn jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ìsàmì ayẹyẹ èyí tó ń bọ̀ lọ́nà. Wọ́n ní látàrí wípé Yẹmí Ṣọ́ládé kọ̀ jálẹ̀ láti fún wọn lówó fún àmì ìsàmì ayẹyẹ ọ̀hún èyí tá a mọ̀ sí àwọ́ọ̀dù, ni wọ́n ti gbà á padà kúrò lọ́wọ́ òun. Wọ́n ní ṣùgbọ́n òun lè darapọ̀ mọ́ wọn níbi ayẹyẹ náà, àmì ayẹyẹ nìkan ni wọn ò ní fún òun o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ya Yẹmí Ṣọ́ládé lẹ́nu wípé owó ni wọ́n fi ń gba àmì ayẹyẹ báyìí ní ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí àwọn ìwà jẹbánu àìlóòótọ́ èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Gẹ́gẹ́ bí Yẹmí Ṣọ́ládé ti sọ ọ̀rọ̀ ọ̀hún, ó ní kò jẹ́ ìyàlẹ́nu fún òun nítorí pé púpọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n mọ ipa ribiribi tí àwọn ń kó ni wọ́n fún àwọn ní àmì ẹ̀yẹ, tí wọ́n sì ń fún àwọn lóhun tó dáa èyí tí Ọlọ́run sì ń ṣe ìyanu nínú ayé kó wá wọn. Gẹ́gẹ́ bí Yẹmí Ṣọ́ládé bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. tó ẹ̀yin ará, wọ́n ní ìpín ìpéjúlà láfilà, bó bá ti ń kọjá abẹ yóò máa di baba ṣé ò sí nǹkan ni. Ìròyìn kò ní jù báyìí lọ fún tòní, títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ wa. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adélúgà lẹni tó mọ̀ròyàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.